Ní orúkọ Jésù Kristi Olúwa ni a kí gbogbo àwa tí à ń láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí lákòókò yìí. A gbàdúrà wípé ààbò Ọlọ́run á túbọ̀ máa dájú lórí wa. Mo sì gbàdúrà wípé ìbùkún Ọlọ́run fún àkókò yìí yóò jẹ́ àjẹmọ́nú fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa ṣe ládúpẹ́ lọ́wọ́ yín torí pé olùbùkún ni yín àti olùfúnni lóhun rere gbogbo. A dúpẹ́ ẹ̀bùn pàtàkì èyí tí ẹ yọ̀ǹda fún ìjọ yín, a sì dúpẹ́ ìtọ́jú yín fún ìjọ. A gbàdúrà Olúwa, gbogbo ohun tá ó gbọ́ lákòókò yìí, ẹ jẹ́ kó ṣọkàn àti ara wa láǹfààní. Ẹ sì jẹ́ ká dọ́dọ̀ yín, ká sì lè lo ẹ̀bùn náà èyí tẹ́ fi fún wa gẹ́gẹ́ bí ìfẹ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ti ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Ọlọ́run. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run fún ti àkókò yìí ni mo pè ní àwọn ẹ̀bùn Kristi sí ìjọ. Àwọn ẹ̀bùn Kristi sí ìjọ. A ó sì mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ó fi gbé lẹ́sẹ̀ láti inú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 11 sí 13 tí ó kà báyìí wípé ṣùgbọ́n olúkúlùkù wa lè a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Ẹsẹ̀ 11 ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelisti àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Ẹ̀yin ará olùfẹ́ ọ̀wọ́n, mo fẹ́ kí èyí ó yé wa dájú wípé ti Kristi ni ìjọ jẹ́. Kristi kò sì fi ìjọ rẹ̀ sílẹ̀ láì ní ìrànlọ́wọ́. Ní ẹ̀yìn àjínde àti ìgòkèrè ọ̀run Kristi, Kristi fúnra rẹ̀ ó fún ìjọ ní àwọn ẹ̀bùn tí ó lè mú kí ìdàgbàsókè ó dé bá wọn, kí iṣẹ́ ìsìn wọn ó rọrùn àti kí wọn ó lè wà ní ìṣọ̀kan. Àwọn ẹ̀bùn wọ̀nyí kì í ṣe fún ìgbéraga tàbí ìmọ̀tara ẹni nìkan, ṣùgbọ́n láti mú ara Kristi dàgbà sí i. Ẹ jẹ́ kí a wo ká ṣe àtúpalẹ̀ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú kókó mẹ́ta wọ̀nyí. Àkọ́kọ́ ni Kristi fúnra rẹ̀ ó yọ̀ǹda ẹ̀bùn fún olúkúlùkù tí ó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀. Tí a bá wo ẹsẹ̀ 7 níbi tí a kà yìí, ó ní ṣùgbọ́n olúkúlùkù wa lè a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. So Kristi fúnra rẹ̀ ó ti yọ̀ǹda ẹ̀bùn àti oore ọ̀fẹ́ fún olúkúlùkù tó jẹ́ onígbàgbọ́ àti ọmọlẹ́yìn rẹ̀. Kò sí onígbàgbọ́ kankan tí kò wúlò nínú ìjọba Ọlọ́run. Àwọn kan wà tó ṣe wípé ìwàásù la fi rán wọn. Àwọn kan wà ìkọ́ni ni. Àwọn kan wà ìrúnisókè àti ìgbaniníyànjú. Àwọn kan sì wà ní ìpele àdúrà. Àwọn kan orin ẹ̀mí ni èyí tí wọ́n kọ tí ayé àwọn ènìyàn yóò ní ìtumọ̀. Àwọn kan sì wà ká ṣe ètò bí ohun gbogbo yóò ti gún mọ́. Àwọn kan sì wà tó ṣe wípé ètò ìṣúgbà ẹni tàbí ìrànlọ́wọ́. Oríṣiríṣi ẹ̀bùn ni Kristi yọ̀ǹda, ṣùgbọ́n lábẹ́ Olúwa kan. Ọlọ́run ń retí lọ́wọ́ gbogbo onígbàgbọ́ kólúkúlùkù ó kó ipa tirẹ̀ nípasẹ̀ ẹ̀bùn tí a fi fún ìdàgbà ara Kristi èyí tí ṣe ìjọ. Gẹ́gẹ́ bí ẹ̀yà ara púpọ̀ ti wà tó sì jẹ́ pé gbogbo wọn iṣẹ́ tí wọ́n ń ṣe láti mú kí ara kó dàgbà ni, bẹ́ẹ̀ náà ni olúkúlùkù nínú ìjọ tí Ọlọ́run ń fẹ́ kó kó ipa tirẹ̀. Ní ipa kejì ẹ̀wẹ̀, Kristi fún ìjọ ní àwọn adarí láti gbé ìjọ ró. Tá a bá wo ẹsẹ̀ 11 níbi tí a kà yẹn, ó ní a fi àwọn kan fúnni bí àpọ́stélì, a fi àwọn kan fúnni bí wòlíì, a fi àwọn kan fúnni bí evangelisti, a fi àwọn kan fúnni bí àlùfáà, a sì fi àwọn kan fúnni gẹ́gẹ́ bí olùkọ́. So a fi àwọn adarí yìí fúnni kì í ṣe láti jẹ gàba, ṣùgbọ́n láti mú kí àwọn ènìyàn ó dàgbà, kí ohun tí Ọlọ́run ẹ̀bùn tí Ọlọ́run ti yọ̀ǹda fún olúkúlùkù wọn láti mú wọn dàgbà sí nínú ẹ̀mí, kí wọn ó sì wà ní ìṣọ̀kan, kí wọn ó sì lo àwọn ẹ̀bùn wọ̀nyí ní ọ̀nà tí yóò gbà mú ìjọba
Ọlọ́run gbòòrò sí. Iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe fún àlùfáà nìkan gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti lérò tá a bá ń sọ̀rọ̀ nípa ìkọ́ni tá a bá ń sọ̀rọ̀ nípa ìmúgbòòrò ìjọ tàbí iṣẹ́ ìjọ àwọn àlùfáà ni wọ́n ń bá wí. Rárá o, kì í ṣe fún àlùfáà nìkan, ṣùgbọ́n àwọn adarí wọ̀nyí láti mú Kristẹni dàgbà. Nígbà tí wọ́n bá dàgbà, olúkúlùkù ni yóò sì kó ipa tirẹ̀ láti mú kí ìjọ kó lè dàgbà, kó lágbára, kó lókun sí nínú iṣẹ́ èyí tá a gbélé wọn lọ́wọ́. Ìjọ ní láti dàgbà, ó sì lè dàgbà nípasẹ̀ kíkọ́ àwọn ọmọ lẹ́yìn, láti máa kọ́ wọn, máa ṣàbójútó wọn àti láti fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí 16 ẹsẹ̀ 13, Jésù ṣèlérí wípé ẹ̀mí mímọ́ ń bọ̀ wá, lẹ́yìn tóun bá lọ ẹ̀mí mímọ́ ń bọ̀ wá tí yóò máa ṣe atọ́nà fún àwọn ọmọ lẹ́yìn sí òtítọ́. Àwa gẹ́gẹ́ bí adarí tàbí olúkúlùkù gẹ́gẹ́ bí adarí ní ipò yòówù kí Ọlọ́run fi wá sí, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ẹ̀mí mímọ́, kì í ṣe ọgbọ́n orí ènìyàn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lónìí. Ní ipa kẹta ẹ̀wẹ̀, ẹ̀bùn Kristi mú ìrẹ́pọ̀ àti ìbàlágà tàbí ìdàgbàsókè wá. Ẹ̀bùn tí Kristi fún ìjọ yìí, ohun tí ó yẹ kó ṣe ni láti mú kí ènìyàn kó dàgbà, kó ní ìdàgbàsókè nínú Kristi, kì í ṣe fún ìrẹ̀sílẹ̀. Ẹsẹ̀ 13 nínú ibi tí a kà yẹn, ó ní títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n kíkún ẹ̀kún Kristi. Ohun tó jẹ́ àfojúsùn ẹ̀bùn yìí ni láti mú kí ìṣọ̀kan wà nínú ìgbàgbọ́, kí àwọn ènìyàn ó dàgbà. Bíbélì wípé láti di ọkùnrin, kí ènìyàn ó dàgbà. Èyí ni Yorùbá ń pè ní ìbàlágà tàbí ohun tá a lè sọ pé ìdàgbàsókè kó lè dé bá gbogbo ènìyàn, kí ènìyàn kó lè dàbí Kristi. Ìjọ tó bá ní ẹ̀bùn, wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ láti wà ní ìṣọ̀kan, kì í ṣe láti wà ní ìyapa. Wọn ò sì gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ọmọdé nínú ẹ̀mí, wọ́n gbọ́dọ̀ di ọkùnrin gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàpèjú rẹ̀. Ohun tí Kristi sì fẹ́ ní kí gbogbo ènìyàn ó di ọkùnrin nínú gbogbo tí wọ́n bá ń ṣe, nínú ìwà àti ìṣe wọn. Gbogbo onígbàgbọ́ pátápátá ló gbọ́dọ̀ lo ẹ̀bùn rẹ̀ lọ́nà tó tọ́. Gbogbo onígbàgbọ́ pátápátá, gbogbo ọmọlẹ́yìn Kristi ló gbọ́dọ̀ lo ẹ̀bùn rẹ̀ lọ́nà tó tọ́, kí ìjọ kó lè lókun, kí ìjọ kó lè wà ní ìṣọ̀kan, kí ìjọ kó lè lágbára. Ní ìparí, Kristi ti fún ìjọ rẹ̀ ní ẹ̀bùn. Àkọ́kọ́, kí gbogbo onígbàgbọ́ kí wọn ó lè lo ẹ̀bùn yìí. Ó gbọ́dọ̀ dá wa lójú pé gbogbo ènìyàn pátápátá ló ní ẹ̀bùn. Kò sẹ́ni tí ò ní, kò sì sẹ́ni tí kò wúlò ní ìjọba nínú ilé Ọlọ́run. Bó o bá lè wàásù, wàá lè kẹ́kọ̀ọ́ ní lẹ́kọ̀ọ́. Bó o lè kọ́ ní lẹ́kọ̀ọ́, wàá lè gbàdúrà. Bó o lè gbàdúrà, wàá lè ṣàtúnṣe ilé Ọlọ́run ní ọ̀nà kan tàbí òmíì, láti fún olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn. Èkejì, àwọn adarí wọn àti fi wọ́n fún wa láti mú ara wa lókun, láti pèsè ìtọ́ni tó tọ́ fún olúkúlùkù. Lọ́nà kẹta, ìpàtàkì ẹ̀bùn Kristi ni láti mú kí ìṣọ̀kan kó wà. Kì í ṣe wípé kí wòlíì ó máa bá àlùfáà jà tàbí kí olùkọ́ ó máa ní ìkùnsínú sí àwọn evangelisti nítorí pé kálukú ti wò pé ọ̀gá lòun níbì kan. Ṣùgbọ́n àwọn ẹ̀bùn wọ̀nyí wà fún ìmúgbòòrò àti ìdàgbàsókè àti ìṣọ̀kan ara Kristi, kì í ṣe fún olúkúlùkù láti dútara rẹ̀ tàbí láti jẹ́ kán mọ̀ wípé ọ̀gá ni mo jẹ́. Ní ìparí, ìbéèrè tí mo fẹ́ bi wá ní eléyìí: ǹjẹ́ à ń lo ẹ̀bùn wa láti mú ara Kristi, èyí tí í ṣe ìjọ, dàgbà? Àbí ńṣe la kàn ń lò ó bó ṣe wù wá, àbá òkan tí ẹ lò ó rárá, tá a rì mọ́lẹ̀ bí arákùnrin yẹn, èyí tó gba mínà kan tàbí tálẹ́ǹtì kan, tó wò ó pé ohun tó kù tóun lè ṣe ni kóun ó lọ rì í mọ́lẹ̀. Ṣé à ń lò àbí a ò lò? Mo gbàdúrà wípé Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ olóòótọ́ nínú iṣẹ́ ìmúgbòòrò àti ìmúdàgbà ara Kristi, èyí tí í ṣe ìjọ, láti lè lo ẹ̀bùn wa èyí tí Kristi ti yọ̀ǹda fún wa gẹ́gẹ́ bí ìjọ, láti lè lò bó ti tọ́ àti bí ó ti yẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá olóore, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láti gbọ́ ọ̀rọ̀ yìí.
gẹ́gẹ́ bí ẹ ti fi yé wa wípé ti yọ̀ǹda ẹ̀bùn sí ìjọ àkọ́kọ́ láti lò fún ìdàgbà ara Kristi àti láti mú kí ìjọ kó wà ní ìṣọ̀kan. Oore ọ̀fẹ́ láti lo ẹ̀bùn wa bó ti tó àti bó ti yẹ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Níkẹyìn ohun gbogbo, ẹ má jẹ́ kí lọ kúrò lọ́dọ̀ mi ìwọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ mi ò mọ̀ ọ́ rí, ẹ má jẹ́ kó jẹ́ ìpín wa o. Ká dọ́dọ̀ yín sinmi nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀.